ààrẹ ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè yìí Nigerian Labour Congress ìyún Comrade Joe Ajaero òun àti sọ̀rọ̀ lórí nǹkan tójú ẹ̀ rí ní àtìmọ́lé àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń pè ní Department of State Service DSS ní ọjọ́ ajé tí í ṣe ọjọ́ Monday ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdún 2024 tá a wà yìí, tí bàbá náà sì ṣàlàyé pé àtàmọ́ ni làwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ènìyàn ń bá òun sọ nínú àtìmọ́lé tí wọ́n fi òun sí fún bíi wákàtí 16 hours. Bẹ́ẹ̀ láti pé lọ́jọ́ ajé ìyún ọjọ́ Monday ọ̀sẹ̀ yìí, ó ní àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ni wọ́n lọ gbé Joe Ajaero lásìkò tó ń lọ sí orílẹ̀-èdè United Kingdom fún ìpàdé àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ káàkiri àgbáyé, tí wọ́n sì gbé jù sí àtìmọ́lé lórí ẹ̀sùn pé àwọn tí ń ránṣẹ́ pé ṣùgbọ́n tí kò wá dá wọn lóhùn. Ṣùgbọ́n lẹ́yìn tí ariwo ńlá sọ ti ẹgbẹ́ òṣìṣẹ́ tó tún dúnkòokò mọ́ ìjọba àpapọ̀, tí wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn yóò bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì tí wọ́n bá fi ọ̀gá àwọn síta, iná máa fi Joe Ajaero náà fi sílẹ̀ ní ọ̀gànjọ́ òru. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n fi sílẹ̀ lórí tójú ẹ̀rí ní àtìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ fún wákàtí 16, Joe Ajaero ní nígbà tí wọ́n gbé òun, ó ní ọ̀rọ̀ ilé táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ táwọn ń yálò l'Àbújá tí ọkùnrin òyìnbó kan tí ó ní iléeṣẹ́ ìkàwé ìyún River Valley Bookshop, tí ọkùnrin òyìnbó ọmọ orílẹ̀-èdè Britain kan Andrew Wynne-Povich tó jẹ́ ẹni tó ní tí ìjọba fẹ̀sùn kàn pé ó wà lára tó fẹ́ fipá gbàjọba, ó lọ́rọ̀ ẹ̀ ni wọ́n máa ń bi òun, tí wọ́n ń bi òun pé ṣóun àtọkùnrin òyìnbó tó ti sá lọ náà tíjọba ń wá pé ṣáwọn méjèèjì jọ ń sọ̀rọ̀ àjọṣepọ̀ ló wà láàrin àwọn oníyàtọ̀ sílẹ̀ yìí. Wọ́n tún bi òun nípa ìwọ́de tí àwọn ọ̀dọ́ ṣe láti fòpin sí ebi àti ìṣèjọba burúkú ìyún End Bad Governance End Hunger protest tó kọjá nínú oṣù kẹjọ, wípé kí lóun mọ̀ nípa ìwọ́de náà, pàápàá ọ̀kan lára àwọn ògúnnágbòǹgbò àwọn tó kópa nínú ìwọ́de ọ̀hún náà, Ẹlẹ́ọjọ́ Ọ̀pálúwa, tó sì ní òun jẹ́ kó di mọ̀ pé òun mọ Ẹlẹ́ọjọ́ Ọ̀pálúwa dáadáa o, àti wípé ọmọlẹ́yìn òun tóun yàn sí ipò ni, tí kì í ṣe wípé ẹni burúkú ni ọmọkùnrin náà. Nígbà tí ó tó wá ń sọ̀rọ̀, Joe Ajaero ní yàtọ̀ sí gbogbo àwọn eléyìí, àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ wọ́n tún bi òun nípa wàhálà tó ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àti iléeṣẹ́ Air Peace ìyún iléeṣẹ́ ọkọ̀ òfurufú, tí wọ́n fẹ̀sùn kàn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ààrẹ wọn pé wọ́n da ètò iṣẹ́ àwọn rú lásìkò tí wọ́n yan iṣẹ́ lódì, tí Joe Ajaero sì ní ọ̀rọ̀ táwọn ti yanjú tóun ti sọ fáwọn ọlọ́pàá lọ́sẹ̀ bíi méjì tó pé òun iná tó ṣẹ̀ ń bi òun léèrè padà, tó sì ní wọ́n ṣàkàn wá àwáwí láti fi mú òun mọ́lẹ̀ láti má jẹ́ kí àwọn ní ẹnu sọ̀rọ̀ mọ́ sí ìjọba burúkú àti ibi tó gba gbogbo Nàìjíríà.